wọ́n ní bò lówó ti jẹ́ ọ̀ ní ti ju àbùkù kan rí ni njọ́tọ̀ bá jìyàwó ọ̀ wà níwàá kú wá farabalẹ̀ wá kí òsì tó kàn ọ́. lílìgínà àsáfà ìní. bàbá aláàjì àgbà. rọ àyítò nẹ́ẹ̀sà. ṣàrò mọ̀lẹ́ fàkírò. àfa kan ní ìgbélé gbogbo ẹ̀yà àfa àti ẹ̀sọ́ ká máa dónú lébi iṣẹ́ kílẹ̀ ń ṣe tayọ fóònù tẹ́ǹtẹ́ ṣùgbọ́n alásìkò wíwo ni àníkà láti kéke ọmọ ló dọmọ ọlọmọ ọkọ ọmọ ọlọmọ tí ó sú ọ èlólówó pampasì tó lè rà ìyàwó rẹ bí títí gbàdáhùn ìlú ti lóyún mi torí kò ní rówó sáré ní òfin dì kílẹ̀ yọ̀dọ̀ àbámbá ká tẹ́kàn bẹ̀sẹ̀ wọ́n káàkiri gbòòrò tó bá yá òde ó tán kò sábòdé tó ti bí àfáà tó bẹ̀yà jẹ èrù ẹlọ́tò kó ti nǹkan tó dáa. zarini lílìgínà àsáfà ìní. ọwọ́ lọ fẹ́ràn kọ́ máa jẹrù lọ́fà kò lè tà lágbó lè tíya gbogbo wa làfà gan ń tẹ́ fún ọ kárí wa bílẹ̀ kọ̀ọ̀kan sì ní tó bá yánu gbogbo ẹni tẹ́ máa fẹsẹ̀ wọ́de ká ẹjẹ́ lọ mú kéwu níṣẹ́ kì í ṣe kéwu kẹ́kẹ́ láàbọ̀ kẹ́ máa wọ́de tó ti dégbá fún yín níbi náà ń dé níbi gbá kí lówó yẹn ràn gbogbo yẹn lẹ́kọ̀ọ́ àbọ̀ ẹ padà lọ kẹ́kọ̀ọ́ àgbà ìgbà tẹ́ ń kọ́ lẹ kéré tẹ́ bá ti máa ti di nǹkan níbẹ̀. zarini lílìgínà àsáfà ìní. mo kí ọ̀dà àjọ kéwú mo lọ wí. rọ àyítò nẹ́ẹ̀sà. àwọn afáwà nígbà kéyìn. ṣàrò mọ̀lẹ́ fàkírò. ẹ̀yin afáwà oníwàlímọ̀ ìyàwó rẹ̀ wà máa káàrán sùn. ẹ̀dúnlé zarini. zarini lílìgínà àsáfà ìní. wọ́n ní fi mí lẹ̀ àṣàhálì gínà kí n wá tó ọmọ jẹ lọ gbogbo ká lòdì ká pa 10,000 ọmọ rẹ ò tí ì dàgbà lójú owúlò owó bóbò owó bisikíìtì lọ pa lọ́wọ́ ni tó bá di owó ẹ̀kọ́ gidi ó jẹ gbèsè. ṣé mo lè bá wọn sọ̀rọ̀. zarini lílìgínà àsáfà ìní. kódà ẹ̀kẹ́ bẹ́tẹ́ ní pọ́blẹ́mù ẹ̀ tóbi ní bá béèrè owó ọbẹ̀ lọ́wọ́ yẹn ní ó béèrè torí ń kọ́lẹ̀ nítorí tí wàá lábàdé ẹ̀sì ìyàwó mi gbowó ọbẹ̀ má yọ ọ máa sọkún ni. orí kò dàbí láàmú rí àdáàrí ń bẹ kò ní fi hàn ọ́ ìwọ múra kọ́nà fẹ́fẹ́ lómi ilé nítorí ọmọ yẹn gbèsè owó ọbẹ̀ tó jẹ. fa inni ra'aytu an-nasa. wọ́n dán owó ọba ní csc. sharruhum al-faqiru. fa inni ra'aytu an-nasa. fa inni ra'aytu an-nasa sharruhum al-faqiru. sọ ti jẹun kéwú bí ẹni tó ti jẹun. ra'aytu an-nasa sharruhum al-faqiru. ọdún bẹ́ẹ̀ ṣe pàtó láyé àwọn ẹni tí wọ́n rò pé ló lò sí. tún fẹ́ 20 mílíọ̀nù nípa àmọ́ kò sáàyè púpọ̀ gbogbo ayé àmọ́ fúnra wá fún látàtẹ̀ ń kéwòn ẹ̀rọ áńgẹ̀ díẹ̀ báyìí ẹ̀ tí ì tó kùnrin ẹ̀wọ̀n pàtíṣẹ̀ yàrá tó gbẹ̀rẹ̀ fẹ́yàwó kejì ń tẹ́ ń sẹ́ bí wọ́n gbọ́ níbi ilé bí ilé ẹ̀mọ́lẹ̀ ń fẹ́ bèèrè sí bí wọ́n ti kọ́ bá ń ṣe lọ́ọ̀ kejì ó máa sunkún wọ́n bí gbọ́dọ̀ ló tọ́lẹ̀tì kan náà tó dá lọ́ọ̀bù jura wọn lọ wọ́n jà wọ́n gbọ́dọ̀ ló kíchìn kan náà èmi ò sùn lé náà tí máa ń ṣẹlẹ̀ ni tọ́lọ́bìnrin orí bákan náà o obìnrin jọra wọn ilẹ̀ ẹgbẹ́ jọra wọn o kálukú ló máa tó ń dé mọ́ra lára méjì mẹ́ta tó ní o. àwọn sahiba niswani yahsabu annaha sawa'un wa ba'nun baynahunna ba'idu. tó yẹ kí mo fẹ́ tú mo kí bàbá Alhaji àgbà ẹ mọ̀ sí báyìí dákun wọn lábí tá a ti kéwù ni ẹ ṣẹgbẹ́ wa rárá ìjọta ti bí ọmọ màálù ní jí sẹgbẹ́ yẹ wúrẹ̀ àwọn àtàná bẹ̀rẹ̀ yìí lọ́mẹ́tẹ́ ní nẹ́tẹ̀ẹ́tẹ̀ fún wa bẹ́ẹ̀ bá ń pa alẹ́ iṣẹ́ wèrè ní faminhunna jannatun. tẹ́bálẹ̀ àti títì kágbé ní kọ́kọ́ lọ́rùn láì sáró agbọ́dọ̀ mẹ́gbẹ̀ yìí tafi'u zilaluha. àlùbọ́dọ̀ kàtà sílẹ̀ Alhaji àgbà tábà ní ọmọ sọ́tà bìlọ̀ bọ́lọ̀ àlẹ́ sọ́tà. wa minhunna niranun lahunna wuqudu. mo kí ọmọ wa fá àgbà àwọn olóore wa mo kẹ́yìn ọmọ olóore bẹ́ẹ̀ ti jẹ́ ọmọ olóore tó ẹ̀ tó wá ní kankan bà bí mo ti ọ̀dẹ̀ ń pa pàdé ìmẹ́ta la wá bẹ́ẹ̀ bá lọ ti jọba àfá àwọn lọ ọmọdé náà ní rí dáwọ́lá lò á sì pa jí lọ bàbá lára ṣẹ̀ṣẹ̀ wọn nìbàdàn nígbà tí ó kí ó ní Zaria àfá àwọn wá kú lójijì àfá àbálá náà ṣe wá kú lójijì
bàbá sẹ́wù lánàṣẹ Zaria ni wọ́n ti kéwù ọmọ àfáwọn wa kéré ilé kí wọ́n fẹ́ tú bàbá ní ìlọlé mọ́ wọ́n wà kọ́ ọmọ àfáwọn ní kéwù lóru wọ́n wà ní òun gbé tíra kàyẹ̀ lọ́sàn máa tún mi kọ́ tí a bá ti ní pọ́n kọ́ mi ẹ̀yìn ó dùn nílé kéwù gbà náà wà kọ́ ọlọ́ọ̀kọ́ ọmọ àfáwọn rẹ̀ kéwù tí a bá ní yọ tí ẹ kú lára rẹ̀ bàbá lánàṣẹ ni mo sọ ìbéèrè bẹ́ẹ̀ sì bá mo sọ wọ́n wà kọ́ ọmọ àfáwọn ní kéwù ní kọ̀rọ̀ wà ní máa tún mi kọ́ níta gbogbo tó kè fún wa láàárọ̀ ní ké fún wa bí wọ́n ṣe dá ikú bàbá padà fún ọmọ nù sáwọn ṣe mẹ́lòdì ni. ومنهن نيران ọlọ́ba kẹ́ bàbá náà ṣe. لهن وقود. tá a bá tiwọn ní ká máa lọ nù rẹ kí ẹsẹ̀ ti kú láàbà kékeré ìmọ̀ bẹ́ẹ̀ ẹgbàgbé rẹ máa ń sọ fún ọlọ́fà èmi ṣe dá lè mọ̀ ẹjọ́ ti lè mọ̀ mú kó bẹ́ẹ̀ ọlọ́run dá mi lódìdí yẹn ni ẹ̀mọ̀ ẹ̀mọ̀ lè mọ̀ mú tí o máa táyà lórí o gbaná wa kọ́ sẹ́ńfọ́ náà bá ṣe dàbí kọ́ wọ́ láti ẹ lọ gbogbo ẹ̀rọ máa fà ńlá tẹ̀sí dáadáa ọmọ kí o padà gun ilé sí kẹ́yìn ẹjẹ́ lọ múra ń ta akẹ́lẹ́ pé ó ká lò lọ́jọ́ alẹ́ àá máa wá kun ni ẹ lọ jòkó kẹ́ wá kun mo ti parí sánáwì kọ́ máa wá ìmọ̀ lọ́tọ́ fi lọ́kọ́ náà lọ. شيدت للآباء بعد فخرهم فخرا فنعم الابن والآباء أنتم شيوخ العالمين وفيكم ọkọ̀ ọ̀gá wa ni ọba ìmáàmù àgbà nílọrin tí a gbé ọkọ̀ ọmọ wọn nù ọkọ̀ ọmọ ọ̀gá ẹni tí ìwásọ̀ ọ̀gá ẹni ni. أنتم شيوخ العالمين وفيكم mo kí o gbólé àrájí àgbà àwọn olóore wa tí wọ́n já dọ̀mọ pọ̀ bí ọ̀sán bọ̀. العلماء mo kí àbáwá àrájí àgbà tì ní. والخلفاء والأدباء wòlíì jíkan wòlíì dán wòlíì mo kí wọn tààrà. علماء والأدباء والخلفاء. mo kí lisanu sheikh ẹ̀dùkọ́ ara ìwà bilọ́njì yín ẹ̀fọ́kànbalẹ̀ yóò ṣe sóore. علماء والأدباء والخلفاء. torí ọjọ́ tó lọ mo kí dr owóyalé ó kọ́ tẹ́ ń jẹ́ lè ní wákà olóde mo ní kí owó lẹ́ẹ̀kan owó lẹ́bí ṣe. الفقر داء والثراء دواء والعنصر من بعد الرخاء شقاء والعنصر من بعد الرخاء شقاء الفقر kini الفقر داء lówó lọ sí lọ gbádùn gbogbo ààrẹ ní sí ọ. والثراء دواء. bàbá ní ọlọ́ba kẹwọn sí tí a bá lóra yẹn lọ́dọ̀ bàbá ní látàwá gbé débẹ̀ bàbá ní ẹfún ló ń jẹ́ wò bọ́ọ̀rẹ́ bí wọ́n rẹ̀ àmọ́ tó bá fún àmàlà méjì kọ̀ọ̀rẹ́ lè yé bi ní pa ẹfún lẹ́rù bọ́ kó máa lọ ní ẹ̀kẹ́ náà lómi lágídí lágbo nínú sí ní èyí tó jẹ́ yóò ní sẹ́yìn ní jàmọ́. Al-faqiru da'un. gbogbo tí bẹ láyé yóò máa gbòdì láàrú lọ sí ni. Was-sara'u dawa'un. kéwọn ní jẹrí mu ogun ní olùwà tí mo sọ jòjò mi kò rẹ̀ mí o tí bá ní kò rẹ̀ mí torí gbogbo tó mi lè rí náà ìwọ náà mojú tá a rẹ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni Was-sara'u dawa'un wal-'usru min ba'di ar-rakha'i shaqa'un. nígbà táwa ti dẹ̀yẹ̀ tẹ́ kọ́nà wa mú ìnira wa ó ní burúkú ni torí àná ọmọ mo jẹrí gbogbo àtọ́ fún níwò ní padà wá mọ́ ó ní ẹ̀bẹ̀ náà kó máa dá fún yín lọ sí. wal-'usru min ba'di ar-rakha'i shaqa'un. láti ilé kéwú búlbùlù nù ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wọn. Al-faqiru da'un. sẹ́wọ́n náà méjèèjì náà lè sọ̀rẹ́ sáré dọ́tọ̀ àwọn tí ìwọ̀n tàn pẹ́pẹ́ wò kéwú kàn máa jábọ́ lára wọn ni akúkú mọ́ra wọn náà ẹkù láíláí Was-sara'u dawa'un. torí ọjọ́ wal-'usru min wọ́n yàgò ẹ̀yìn ìbúsáàrin. ba'di ar-rakha'i shaqa'un. mo kí bàbá lágége mo kí bàbá wa ní agbájì gbogbo àfáà kí wọn o àwa yìí dìbò sí yìí ẹ lè gbọ́n tí ó dáyé lulẹ̀ náà wa èwo la ní kí èwo lẹgbẹ́ wa ń bẹ̀. ji'na litakrimi al-awa'ili baynana. ẹ̀yin eré wàlímà ẹ̀yin àfáà lágbà sí wá sí fún haqqul awa'ili gbogbo fámìlì mo fi kí ṣe wọ́n ọmọlẹ́yìn. baynana takrimu. ọmọlẹ́yìn
gbogbo ẹ̀dá tó bá sìn yẹn yóò dàbí èèyàn wọ́n ní kàdámà kò dímọ̀ ní ọ sọ ọmọ yẹn ní tó sìn àmọ́ ọ̀lẹ́ mọ yẹn ní tí ó sìn olójú olùkọ́ kò dímọ̀ ọ̀lẹ́ mọ yẹn ní tó sìn láyé jẹ́ kí mo sìn báyìí àmọ́ tàbí bàríkà bá dé tán ọ̀lẹ́ mọ yẹn ní tí ó sìn سهروا وجدوا للنجاح سلاحهم عقل tani jẹ́ Muyideen nínú yẹn dákọ̀ fáwọn Muyideen أنا قادر أنا قادري لوقتي عبد لقادري وكان بمحيي الدين ويصل الكيلاني أنا لمريدي ناداني بشرقي أو بقربي أو نازل بعرفان فاكسه tó tàbí fi jọ. مريدي لك البشرى تكون على الوفاء ọtí fò báwọn. إذا كنت في هم وقفك بهمتي. yàtọ̀ yàkùnrin bó lọ wí jẹrẹ. مريدي لك البشرى تكون على الوفاء. bàbá tó pa lórí tí ìsàkájọ náà bá kẹ́ bá kẹ́ wọ́n. إذا كنت في هم وقفك بهمتي. àwọn ni wọ́n kọ wà yín náà nì. dókítà wọn wọlé dẹ̀ sí rí náà nísìnyí èmi náà ni mo ní wọn torí àwọn àfáà yín náà lọ́wọ́ bàbá ọsẹ Abdulgani oníkun kéwú sọgbọ́n ma ti wọn lè nífẹ̀ẹ́ rọ yí mọ́. مريدي تمسك بي وكن tó bá délé ń tọ́ pé mo rí بي واثقا. báyàwó mi ní ń jẹ́ báwọn gbogbo ẹ̀yà àfáà àti àbẹ̀fẹ́ ọmọ gidi mẹ́tẹ̀ fẹ́ sọ yòyò orí ibú tó gbé káàkiri gbòòrò lẹ́yìn náà ti parí àṣàkẹ́ ti rẹ̀. لأعميك في الدنيا ويوم القيامة. ẹ̀yà àfáà náà nísìn ẹ̀ ń díjì ẹwà ẹ̀ lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti ra ẹlẹ́fì tí tó ṣe ọba akẹ́bà ìdọ́wà àti ìdàntà wí kò rán mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti bàjẹ́ kọjá àdájì ẹ̀ máa bẹ́ dànù tán ni bàbá yanu ni ẹ lọ ní ẹ lọ súnmọ́ra kẹlẹ́ ọ̀fẹ́ ọmọ gidi ọmọ bẹ́ẹ̀ sẹ́ńjẹ́ kí ẹsẹ̀ bọ́ọ̀lù wíjẹrẹ. لأعميك في الدنيا ويوم القيامة. لأعميك في الدنيا ويوم القيامة. èmi lórí ibùdó wà bẹ́ẹ̀ kọjú sí mi ní àyè second wife mi ìyá àti ẹ̀wọ̀ tó wà mẹ́ o tún fojú pamọ́ èmi mo kọ́ ní kéwú ó wà mọ́ kéwú tààrà mo eléyìí ó wúlò fún mi bí mo ṣe hẹ́nu tí mo sọ yìí ẹ̀. مريدي تمسك بي وكن بي واثقا. ọlọ́mọṣẹ́ mi ń wẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó sọ̀rọ̀ ń jọ àwọn lọ fẹ́ ẹni tí ó mọ̀ ẹ̀ ń gbà ẹ̀kọ́ fún lára rẹ̀ ni mo yà fẹ́ nǹkan mi. لأعميك في الدنيا ويوم القيامة. àbọ̀ ọ̀rọ̀ níbẹ̀ lónìí gbogbo yẹn àfa ẹ lọ́fẹ́ ọmọ nílé kéwú mọ́ àfojú agbọ́mọ tẹ́ rí ọmọ tẹ́ mo ṣe ọ́ṣà tó wọ micro mini tó lẹ òsìmáyà ask me ọ̀wá gba nọ́mbà ọgbà nọ́mbà àbóyún ayé rẹ̀ mọ̀ burú. أرى الدنيا وما فيها متاع فخير متاعها فهي النساء. وما فيها متاع وخير متاعها فهي النساء. خير متاعها فهي النساء. bàbá ẹja kíyèsí yìí lónìí o káàrin ìyàwó àfa àti olèké Kùránì mọ́ lónìí bọ́lá fẹ́ sàkù sí ẹ kọjú sí mi ni ilé tó ti bàjẹ́ wa tó ń kùn lọ́dà tí ò ní padà wó ni wọ́n lápẹ́ kò ní géèjì ni ọmọ mi ìtẹ́fẹ́ ti tẹ́rẹ́jì. عليك بذات الدين. n tó dájú láyé ní kí ọmọ olùlàjú nílé yẹn oge tí ó bá ti pèsè pé wọ́n lọ kọ́ ọmọ tó ṣe irun 250,000 owó tó lè kan lé bàbá rẹ̀ sẹ́yìn ìwà fóun fẹ́ bọ́ọ̀sì wòlíì mẹ́wàá kò lè kà. ọ ní kí n borí ṣé òkò lójú ọ̀nà nítorí ọdún sọ borí alábòsí ni ọ. عليك mo ti sọ fún ọjọ́ náà pé èmi ò lè sọgbọn ẹ̀yà àfa o ó ní gbogbo tó wù ọjọ́ mọ̀ sí mo bá wọlé tó wá gbófin òfòdé alábòsí ni ọ tó rọ ti mọ orí ibùkọ́ tó lọ fẹ́ ọwọ́ sọ pé ìyàwó rẹ̀ gbọ́ TikTok ìwọ àfàtọ́ ní bọ́lọ́ ti rí ọ̀dá mi náà bọ́lọ́ ti rí ní TikTok ibẹ̀ lọ ti rí tó fi fẹ́ omi ti ń síta lẹ̀ community lọ fi fẹ́ àfà community TikTok. عليك بذات الدين تظفر بالمنان ودود الولود الأصل ذات تعبد. ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ bàbá tẹ́bárọ̀ máa fà tí ń sí èrè bọ́mọ̀ ọ̀dọ́ tọkọ̀tọ̀ yóò dá kíjì pa ẹjá béèrè bí ìyá rẹ̀ ṣe rí
bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni láwọn sọ sẹ́lìm náà ni bóòlù ìyá rẹ̀ ṣe rí gbogbo ọmọ tẹ́ lọ fẹ́ nínú ìdẹ̀tí ẹ wá lẹ́ẹ̀fì ìjà àfà sọ déèyàn déédéé yẹn títọ́ ti mú kó tó fẹ́ ọ kò lè sí ẹ̀yẹ tó tó ikú ọmọ tí ń fa sìgá tí ń fagbó ọmọ tí ń lọ kílọ̀bù ọkọ̀ jẹrẹ lẹ́kùn lọ́dà pálẹ̀bì tó tí ìpàdé bíi tiẹ̀ tí ò ní wó ni. ẹ̀yà fún onílé sọ̀rọ̀ ẹjẹ́ mọ́kò bẹ́ẹ̀ sìn ọmọ ẹ̀sìn kúnlẹ̀ rẹ̀ ọmọ ẹ̀sìn lè ń fẹ́ ká ntí mo ká fún orí gírẹ́jà àwọn aláyé lónìí àfẹ́rù wa mọ́ ẹgbẹ́ ẹ̀dẹ̀ yẹn máa wọ́tọ̀ ẹ káàrí mo tún gbé fún ilé ẹ̀kọ́. alayka bidhati dini tadhfaru bil munal. bẹ́ẹ̀ ni ọmọ lẹ́yìn àárẹ̀ wọn kàn wọ́n. wadudil waludil asli dhati tahabbudi. gbogbo àwọn ọmọ tí wọ́n fẹ́ ọmọ tí mo kọ́ ń kéwì yẹn èyí tó gbé fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n sábà máa fún ẹ sáà coach wọ́n máa wò kẹ́tọ́ tata yóò kọ́ bá kẹ́tọ́ àlẹ́ ìwádìí oúnjẹ ní kẹsàn yìí. qasiratu alfazi qasiratu baytiha. wọ́n ní bá wí. qasiratu tarfil ayni an kulli ab'adi. dọ́tọ̀ tìde tó kúnlẹ̀ ó ní mo ti rí tó mo ti rí ti sọ ẹ́ ti pẹ́ ìsọ́ká lọ bá ọ̀tọ̀ rẹ kí ni ń bá ká ìyàfà lónìí ẹ fẹ́ lajú jà tó lajú òsì lọ bàbá bẹ́ẹ̀ tó bá dalẹ̀ ẹ̀ defense cap ẹ̀ mọ̀ lọ́bí tó ti ń ṣe club káàkiri ẹ fẹ́ ṣe òkú pẹ̀lú kéwù tí a bá kọ́ ẹni ológa bẹ́ẹ̀ kí lọ́pọ̀ wá dáàrin wọn ọ̀nà sàdúrà bẹ̀rẹ̀ níbi club. alayka bidhati dini tadhfaru bil munal. nígbà tí abúlé asfali adu ali nígbà tí fẹ́ yàwó fọmọ rẹ̀ ó wá kún ọ̀yọ́kù jọ nígbà wọ́n yẹ wá ìyọmọ mi kódà sọ́ǹtù ilé ìkọsọ̀ lọ́wọ́ àwọn akébára olóògbé ẹ̀wọ̀n kò tẹ́tí ń ṣe dáadáa sínú yín kékeré nínú yín àtàgbà nínú yín bàbá ń sọ̀rọ̀ fọmọ rẹ̀ kò kọ́ ní kalẹ̀ fún wọn ẹgbẹ́ o bàbá àgbà kò rà mọ́tò kalẹ̀ o ó ní sùgbọ́n mo ṣe dáadáa fún yín ó ní kódà kọ́bílà à ń tu ládùú kí wọ́n tó bí mo ti ṣe dáadáa fún èèyàn fẹ́ mẹ́jà kó para wa o ọmọ tẹ́ ẹ fẹ́ tẹ́ kẹlẹ́ rẹ gùn tí o gbọ́dọ̀ họ yín lẹ́yìn tẹ́ dégbò akílẹ̀ wá débẹ̀ ẹ̀dá kù tó wá lóun gbà ń lọ sáà nígbà sí. ẹ ti lọ yà fún inéfọ àbí kẹ́ra ọjọ́ ọlọ́jà síbí kùnà nìyẹn fapẹ́ lórí ibú ni kó fún lórí ibú ọmọ tí wọn náà fọwọ́sì pé kún láàrin tó dákun lògbò rí ó làjọ agreement lẹ́yìn mo sọ wíní ẹsẹ̀ jáde skẹ́ẹ̀tì lẹ́yìn òbàdàn ó ní mo sọ fún ọ pé lè change ìmúra mi o kí ló dé tí ìfẹ́ dín lójú tẹ̀ ìfẹ́ náà la obìnrin tó ti pé tọwọ́ bá wọn yẹn láyà rẹ̀ orí ibú ló mu ṣé mo lè sọ Yorùbá kan lọ rí búrẹ́dì irun ẹni kápá àrò lébẹ́ẹ̀lì sí lébẹ́ẹ̀lì irun àbí búrẹ́dì búrẹ́dì títí irun ìwọ́n ẹ̀tí lébẹ́ẹ̀lì ẹ̀ sóní kó márùn-ún wọlé ṣé mo lọ sọ yín ọmọ tó ti sí èrè ìwọ́n lọ́kọ́ fi Kùránì yí padà ibi tó yẹ burú létọ́ ọdẹ tó lé ní. ṣé mo lè bá sọ̀rọ̀ gbogbo yín dákẹ́rùn ẹ ti sílé kojú bọ̀ ẹ̀dá bí bá sọ ní ibú ìwọ́n afá sílẹ̀ máa ta àjámu jájó dọ́tọ̀ lọ́fẹ́ tí yàrá ń tà nù ọlọ́fẹ́ ọmọ tí yàrá ń ta kò dàgáwó sọ́mọdé onímọ̀ mu ni ìyàwó rẹ̀ mú ẹ̀ lẹ̀ tẹ́ ẹ fi sọ̀tẹ́ fi jí lásùmọ̀ kò bàkọ́ súnmọ́ ó ní sí ìwé ẹ̀dẹ́gbẹ̀gbẹ̀ súnmọ́ mi yúdọ̀ ọmọ gbèrè wọlé wá bí òkú ọmọ lára ọkùnrin inú ìyá ló ti dára yé. alayka bidhati dini tadhfaru bil munal wadudil waludil asli dhati ta'abbudi. فقالوا وكيف أحسنت إلينا قبل أن نولد ìwọ bàbá wa قبل أن نولد ṣáájú kí o tó bí a ètò múnu kí wọ́n tó bí a bó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa sí a bàbá lẹ́yìn pẹ́ ẹ̀gbọ́n ó ní mo ṣẹ̀ṣà ìyá tó fẹ́ yín ìyá tó bí yín mo ṣẹ̀ṣà rẹ̀ ń fẹ́ olórí ibú kó bí ẹ̀yìn olórí ibú wọ́n yà fẹ́ mọ̀ palẹ̀ mọ́ ẹ̀wọ̀n tẹ́ bí nísìn ìwọ bàbá wa bó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa sí a àsọyẹ ká ṣe dáadáa sọ́mọ ká tó bí kájí kí ìyá gidi ó máa bí ẹ̀yin dókítà wa tẹ tòkó tira yín àwọn àlàsí wà síkàlà àgbélé obìnrin tá a kó ọmọ tí bóun ní ó ṣe tọ̀ bí tíya. wọn mọ̀ dáàmú ọ tí kú olé ó ti kí fíìmù bọ́ gbogbo orí fóònù rẹ̀ ń tẹ́ ìgbọ́dọ̀ fi ọmọdé ló ká síbẹ̀ ọmọ tí wàá mọ̀ sí wọ́n mọ̀ sí ọmọ sí orí wọ́n gbé èèyàn fà lọ jẹ bí o èmi ìdárò ẹjọ́ bẹ̀ dáná ìyàwó àfà kan ó wá sí àyà lẹ̀ máa lọ́kọ̀ lẹ́ni kó tó bẹ̀ èyí lẹ́ ń kojú bọ́lé nísìnyí o ń tẹ̀sí ní disonu ẹ̀kú àrùn mara ọmọ fáìn kò sí tí ò lè fáìn àwa làájì ó fáìn fẹ́ bó ṣe rí náà máa ra sọ̀bọ̀ lọ́rùn ọ̀rọ̀ ìgbésẹ̀ yà yìí èyí tó yẹ ti burú bì kan
tó ná gbàrà tó ná gbòòrò ń tọ́tọ́ kọ̀ọ̀kan fẹ́ fóònù lọ fi bẹ̀ fóònù tí ìyá rẹ̀ ò ní. Ọmọ tó ń sàlejò. Ọmọ àlejò ní kò lọ́kọ gidi èèyàn ṣe tó sì omi kò nínú kí n tó dá iná wo iPhone kí ni nísìn olókè tó di December 25 ẹni kí ló jẹ́ dájọ́ báwọn yóò ṣe wòlímọ̀ gbogbo tí èkán lè ké wá kó tó wá tó kúnlẹ̀ orí ibú ń fẹ́ gbomi ní nǹkan kí n kúnlẹ̀ ọlọ́mọdé sí àgbákò mo fẹ́ gbọ́n ní nǹkan wà tó kúnlẹ̀ ṣe yes ṣe orí rẹ̀ bàjẹ́. قصيرة الفاظ قصيرة بيتها قصيرة طرف العين أو كل أبعد. bàbá ẹ gbọ́ mi mo dààmú kí n tó rówó wọ́n àtúmọ̀ á dààmú nínú yàrá tọ́lá ìjọba ní báwọn ẹsẹ̀ kí n tó fọ́ ọ̀nà máa ń rún ọ̀ nípa àwọn ayé kọjá ayé òfò lọ wá ó wò ní bàbá ẹ̀ẹ́dógún ọtí fi ra fóònù fún mi bó ní ó ṣe dúpẹ́ kó ká lẹ́nu ọmọ tó ti pẹ́ gbogbo olú ńláńlá wọ́n lọ kẹfẹ́ sẹ́kọ́ndì ọ̀sọ́dọ̀ lórí nẹ́ẹ̀tì burúkú tó dọ̀dọ̀ rẹ̀ ṣé wọ́n gbọ́ mi yé. وإذا النساء نشأن في أمية رضع الرجال جهالة وخمولا. gbogbo nǹkan ló yẹ bó ṣe nàró aláṣwàdí. وإذا النساء bàbá ńlá náà ṣe ló bí ìyá bàbá rẹ̀ ọmọ Ìbàdàn ni ara tá à ń sọnù àkísọ́ ọmọ Ìbàdàn ni bàbá ńlá náà ṣe ló bí ìyá bàbá rẹ̀. وإذا النساء نشأن في ètò náà máa ń jáde sí i Ìmáàmù Òṣogbo tó gbéṣẹ́ bàbá àríkálàmù olóbi bàbá tiẹ̀. أمية kí lè yàn fún àbá káàkiri ẹ wá ní kàlífà àbùtọ́ wípé ọmọ akéwù ẹ bá bínú ọ̀rọ̀ ló gbàgbé wá o inú tẹ gbàjáde àjọ kéwù ni àjọ parí lẹ̀kẹ́ náà ni àbí rọ̀yìn sáwá sí inú omi tó lè pa ṣòkòtò nídìí ọkùnrin ni màmá tó bí ẹ̀yìn ara tí ń wí nù. رضع الرجال ẹ wá ní ìrọ̀sán fi mọ kéwù bàbá ìrọ̀sán fi ní mọ kọ̀ọ̀kan tó ti bá dùn fà bẹ́ẹ̀ ni kílásímẹ̀tì ni wá. جهالة وخمولا. ẹ jáfi ìkàwé nǹkan náà ní kò lè bá yẹ yìí. ليس اليتيم من انتهى أبواه من هم الحياة وخلفاه ذليلا. ẹ̀rọ kankan sísè yà fáwa ẹ̀rọ kan bí ẹlẹ́bìnrin torí Ọlọ́run náà tí ìgbà tí sọ̀rọ̀ alájà bí abẹ́ rí nǹkan. إن اليتيم bẹ́ẹ̀ rọ̀ yín sáwa bẹ́ẹ̀ mo wo programme yìí jọ ní tí wọ́n ní oríbú ẹ̀yin náà dẹ́sẹ̀ oríbú ní ọgbà tó bá kúrò sí mẹ́mọ́ yẹn ẹ̀ wá ń dalẹ̀ ẹ̀ ń dalẹ̀ ẹ̀ ń dalẹ̀ bí bàbá yín ṣe máa ń dalẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ni ọlákùnrin ò gbé ya ojúlé fọ́rí ni ò jẹ́ fọ́rí bí ẹsẹ̀ lọ́kì ọ̀bẹ ẹsẹ̀ ti màmá bí àtọ̀ ọkùnrin bá mú hàn pẹ̀lú mà tọ́ba lọ dàtí lọ sálángẹ́ obìnrin òfò èsì tí ó mú jáde òfò náà ni ó máa jẹ fún ọ. إن اليتيم هي التي تلقى له أما تخلت أو أبا مشغولا. ọmọlẹ́yìn أما تخلت أو أبا مشغولا. ẹ̀yin dókítà wa lẹ́dọ̀kọ́ rẹ̀gẹ́dẹ́ kí ló dé tó bí ọkùnrin máa fi wà àbùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ká ti níyàwó tó gidi ká tó máa lọ́dẹ sa àgẹ̀ náà ọmọ tí ò wúlò kò sọ́kùnrin tí ò sí tí ò dápá mọ́sáwó obìnrin ìyàwó panu mọ́ jura wọn lọ ní ìbá má rí bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ tí ìyàwó rẹ̀ gbà ọmọ ìdáyàdé ìyàwó sì ká ọmọ ẹ̀kọ́ ńlágùn kò sọ̀rọ̀ ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń gbàlejò yàrá tí ìyàwó gbọdọ̀ kẹlẹ̀kùn rẹ̀ kí lẹ̀ ń ṣe iṣẹ́ olóbìnrin bá wá tọ́bi ayé bírí mẹ́rin dílẹ̀kùn lẹ́yìn wákàtí méjì kí ló ń yẹ̀ wò bẹ́ẹ̀ yóò wọ ọlọ́gà ọdún òjì wò. òkúrọ́ ni ẹ̀ tún wá kọ́ ọ́fíìsì láti máa yẹ nǹkan wò ẹ̀ wá kọ́ sára mọ́sálásí ìbẹ̀ ló ti mú i káká lórí tẹ́ kírun ẹ̀ ń fún obìnrin olóbìnrin mọ́lẹ̀ mbẹ́ ọmọ òun lọ́dún kí ó jáde ọmọ tí wọ́n dá yẹ́rù ni. àfáàní ọkùnrin ni kò sí ẹni tí ìwà lẹ́lẹ̀lẹ́ kọ̀ọ̀kan Dr. Sani Mustapha Sani kí ló dé tọkùnrin máa wíwà àbùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni bíi kíni bí ká máa sún obìnrin nù orí ẹ̀fọ́ orí ẹ̀yà adága ẹ̀ lọ́mọ tá a jùlọ yẹn yẹn sọ ká máa bóbi ìjàsá ẹ̀ gbọ́ díẹ̀ lónìí kò sọ́kùnrin tí ò ní jọ́ tó ṣe bí ẹni ilẹ̀
bí kóbìnrin kan béèrè 200 kó tó rí ẹ fọ́ létí ọ̀ jẹ̀bi wọ́n béèrè ni bàbá ẹ̀ ń jẹ obìnrin ní ẹ̀ ń jẹ wọ́n lẹ́gbẹ̀ẹ́ kò sọ́kùnrin tí ò sin kápá máa kò sọ́kùnrin tí ò ọ̀ ti obìnrin níjọ́ tó bá níbẹ̀ fáwọn àlẹ́ sẹ́wọ́n àti lọ́bí ọ̀sẹ̀ mẹ́ta bàbá ta ní kí wọ́n.